gbogbo nǹkan tó ti ń ṣẹlẹ̀ sí Yorùbá látijọ́ yìí mélòó ni Tinubu dìde láti sọ pé nǹkan tó ń ṣẹlẹ̀ sáwọn èèyàn òun yìí kò bọ́ sí. a ní wọ́n jí àwọn Yorùbá gbé àti ẹ̀rí kó sọ nǹkan kan gbogbo wọn ṣe bí wọ́n ṣọ̀hún òòrí tí Yorùbá sọ ń bẹ̀ gbèdégbèdè pé wà lẹ́nu tẹnumọ́ torí pé owó wà lẹ́kọ̀ọ́. ìwọ ọmọ ọ̀dàlẹ̀ tó jẹ́ ọmọ Yorùbá ọ̀dàlẹ̀ eléri burúkú ni ẹ ó ní ṣoríire àwọn alálẹ̀ wọn bí ẹ léèrè ìwọ tó fẹ́ kí ìran tèmi kó gba òmìnira kókò lóko ẹrú wàá ṣeré ibùkún ni ìwọ tó fẹ́ kí ilẹ̀ Yorùbá kó dá dúró ó rárin kú ni ẹ̀jẹ̀ tiẹ̀ ẹ̀jẹ̀ tàwọn ọmọ rẹ tìran níran rẹ òun látẹ̀fídélẹ̀ lérí gbogbo owó tó bá ní pátápátá àwa la lò ó gbogbo ilé tó bá kọ́ pátápátá ẹrú wa lápò síbẹ̀ ọkọ̀ tó bá ní pátá. Yorùbá country bẹ́ẹ̀ ni ó ṣe bákan létí ẹ̀ wọ́n ti ya máàpù Yorùbá country lára àwọn akíkanjú obìnrin abìjà kankan àwọn ìyá wa tó jẹ́ wípé ìtẹ̀síwájú ilẹ̀ Yorùbá tí wọ́n ti rí ṣàkún Nàìjíríà wípé kò síbi tó máa láǹdì wa àtẹ̀mí sí òní já wa síbi ire kan láti 1946 ni wọ́n ti ya Yorùbá country òun ló sì ń wo obìnrin tí wọ́n yà àti bí wọ́n ṣe ya máàpù yẹn jẹ́ sáré gbé ẹ débẹ̀ Yorùbá country àbí kò dùn mọ́ ẹ létí in 1946 yes òun ló gbọ́ yẹn 1946 Miss E.A. Adébọ́nàjọ from Ìjẹ̀bú-Òde Yorùbá land Western Nigeria points to a map she has drawn on the blackboard showing Yorùbá country in Nigeria. Ọ̀tọ̀ ni ní 1946 tó bá wá ń gbọ́ tí ṣe Sunday Adéyẹmọ tó wá sọ wípé a ní láti dá dúró tí èmi náà sọ wípé a ní láti dá dúró tí ìwọ náà sọ wípé a ní láti dá dúró tí ọ̀pọ̀lọpọ̀ wa ta ti rí sàkúnbú ìkọ́ṣe ń lọ Nàìjíríà wípé ká má fi gbàlà wa dọ́là ká má waste time torí ibi tí àyè máa end sí nìyẹn ẹ jẹ́ ká tètè ṣe kán mọ́ kóbó wàá máa rò wípé ọ̀pọ̀lọpọ̀ yín bú wa aláìníṣẹ́ owó náà fi ń pa irọ́ ni wọ́n ń pa politician ló ń sponsor wọn ò níṣẹ́ ni wọ́n ń wá follower ni wọ́n jókòó sórí YouTube wọ́n fi make owó ni wọ́n wá wá wí ni rádaràda náà ń ṣe mẹ́díà èmi ò sí lára àwọn tó ń ṣe rádaràda torí kí tó ṣe nǹkan láyé mo máa ń wá fíìdì kókò gan òun ló ṣe jẹ́ wípé bí ọ̀pọ̀lọpọ̀ ṣe ń ronú kọ́ lèmi ṣe ń ronú 1946 òun ló ti gbọ́ yẹn tí Mrs. E.A. Adébọ́nàjọ láti ìlú Ìjẹ̀bú tí wọ́n ti ya map of Yorùbá country. Yorùbá country in 1946, Miss E.A. Adébọ́nàjọ from Ìjẹ̀bú-Òde Yorùbá land, Western Nigeria, points to a map she has drawn on the blackboard showing Yorùbá country in Nigeria. During a geography lesson at Marlborough Senior Girls School, Eastworth, did you know about the Yorùbá country agitation before Nigeria's independence? Ohun tí wọ́n jẹ́ kó yé ìwọ àti mi ni wípé kí àwọn ìjọba kí orílẹ̀-èdè Bìrìtìkó kí wọ́n tó ṣe kí ni kí wọ́n tó gbé òmìnira lé wa lọ́wọ́ kó tó fún wa ní independence ni wọ́n ti ya máàpù Yorùbá country ni àwọn kan ti ń pètèpèrò fún orílẹ̀-èdè Yorùbá ní 1946 òun ni wọ́n bí wọ́n bí tó já sí wípé ìpè fún Yorùbá country ó ti wà kí wọ́n tó fún ìlú Nàìjíríà ní independence ohun tí wọ́n jẹ́ kó yé wa ń bí nìyẹn so tó bá ń rí wa tá à ń pè fún lẹ́ni a kì í ṣe ọmọ àlè a kì í ṣe dagboru a ò sì dàlúrú pẹ̀lú ohun tó ti pẹ́ tí mo bá wá sọ fún ẹ wípé iṣẹ́ àwọn baba ńlá baba wa òun ní ìwà àtẹ̀mí tá bá ń pè fún orílẹ̀-èdè Yorùbá ohun tó ti ṣe sẹ́yìn òun ní ìwà àtẹ̀mí náà gbé dání kì í sì ṣe gbogbo wa ọ̀run ló ń píìkì gbogbo everybody tó ń ta wọ́n jì yàtọ̀ fún àwọn tí wọ́n rí wípé it's a lucrative journey o agitation yóò máa pe owó ẹ jẹ́ ká máa fi jẹun díẹ̀ ká máa fi ṣe wẹ́rẹ́wẹ́rẹ́ káwa náà ká máa bá wọn dá sí Yorùbá nation káwọn ṣáà ti máa rówó jẹ láti bá ya bọ́mọ bọ́kọ ṣe gbogbo everything ṣùgbọ́n ìwọ tó dúró àtàjọ dúró lórí òtítọ́ wípé iṣẹ́ òun ni a ní láti ṣe ní ọ̀kúnkúndùn bẹ́ẹ̀ má jẹ́ kí ìrẹ̀wẹ̀sì dé bá ìwọ àti mi
According to the original caption, Ms. Adebonojo has taken teacher training at the United Missionary College, Ibadan, and has taught at a girls' boarding school. She has won the Nigeria Teachers Higher Elementary Certificate and is taking a year's general training course. Colonial student in Great Britain, student at the University of London Institute of Education, London, England, UK. Ṣé ẹ ti rí bẹ́ẹ̀ yẹn? Mi ní fẹ́ gbà wá lákòókò púpọ̀ jù. Mo fẹ́ kó wá lọ gbọ́ ohun tí àwọn àgbààgbà ilẹ̀ Yorùbá tí wọ́n sọ nípa ìpè fún ìdádúró orílẹ̀-èdè Yorùbá. Àgàgà bàbá wa ṣe Sunday Adéyẹmọ Ìgbòho Òòṣà. Ohun tí wọ́n sọ nípa wọn fún ìpè fún ìdádúró àti ọ̀pọ̀lọpọ̀ nǹkan jẹ́ a lọ gbọ́. Èèyàn kan ò lè dájìjàǹgbara, kò ṣeé ṣe. Àwọn dẹ̀ sọ pé màjàmásá là máa kin. Lóòótọ́ akínkanjú ni Sunday Ìgbòho, ó dẹ̀ pariwo ó ṣẹ̀tọ́. Lóòótọ́ gbogbo bó ṣe pariwo ẹ̀ ó láǹfààní láti jí àwọn ọmọ ọ̀dọ́ láti rí gbogbo nǹkan tí ó ń ṣẹlẹ̀, oríṣiríṣi ìrẹ́jẹ tó wà ní ilẹ̀ Nàìjíríà, àti pé tá a bá dá dúró tiwa á ṣe wá láǹfààní. Ṣùgbọ́n bọ́n ṣe ń ja ìjàǹgbara kọ́ nìyẹn, kì í ṣe kùmọ̀ àtàdá la máa fi ja ìjàǹgbara yìí. Ọgbọ́n àti làákàyè òun ni. Àwọn èèyàn tó ń tì í pé wọ́n sọ ọ́ di òòṣà, àwọn ló jẹ́ kó di pé ó gbé nǹkan kọjá ibi tí ò yẹ kó lọ. Bó ṣe jẹ́ yẹn, ṣùgbọ́n bó ṣe sá kúrò ńlú kò sí nǹkan tó burú ń bẹ̀. Àwa ò sọ̀rọ̀ nípa secession. Nǹkan tá à ń sọ ni pé nǹkan tó wà ní orílẹ̀-èdè yìí ó tó olúkálùkù. Nǹkan tá a dẹ̀ ń sọ ni pé ẹ fún olúkálùkù ẹlẹ́yàmẹ̀yà ní àǹfààní kó jẹ́ pé a máa dáàbò bo ara wa. Àwa gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ní agbègbè wa ó wà ní ìkáwọ́ wa. Kì í ṣe pé kéèyàn kan dúró sí ẹgbẹ̀rún máìlì kó máa sọ fún wa pé báyìí ni ká ṣe fọgọ́tà wa àbí báyìí ni ká ṣe rán àwọn ọmọ wa lọ sílé ìwé. Èyí tó ń jẹ́ pé self-determination, self-government, nǹkan tí à ń sọ ni. Now, mo rò wípé o ti gbọ́ ọ̀rọ̀ lẹ́nu bàbá wa yẹn. Kí ni àwọn nǹkan tó gbọ́ tí wọ́n sọ ń bẹ̀ tí o rò wípé o lè ṣe lálàyé àbí tó lè fi síbi comment section? Bàbá wa yẹn sọ àwọn ọ̀rọ̀ kan wípé kì í ṣe bí wọ́n ṣe ń pè fún ìdádúró orílẹ̀-èdè òun ni ṣe Sunday Adéyẹmọ tí wọ́n ṣe pè. Lótìtọ́ ni wọ́n sọ o, wọ́n ní bẹ́ẹ̀ ni ṣe Sunday Adéyẹmọ ṣe gudugudu méje yáyá mẹ́fà torí wípé òun ló ta wá jí, ó sì ta ọ̀pọ̀lọpọ̀ ọ̀dọ́ jí láti lè jẹ́ kí a mọ ohun tí ó ń ṣẹlẹ̀ ní ìlú Nàìjíríà àti nǹkan ìgbésẹ̀ tó yẹ kí ìwà àtẹ̀mí ká jọ gbé gẹ́gẹ́ bí ọmọ orílẹ̀-èdè ilẹ̀ Yorùbá rere tí à ń pè fún ìtẹ̀síwájú fún orílẹ̀-èdè wa Yorùbá country. Ṣé Sunday Adéyẹmọ gẹ́rẹ́ tí wọ́n pè wọ́n wípé àwọn Fúlàní hàn wá léèmọ̀ tí wọ́n sì fẹ́ yabo ilẹ̀ Yorùbá, tí wọ́n fẹ́ ajáàkì ilẹ̀ Yorùbá tó fẹ́ sọ di wípé anybody má lè rìn láàárọ̀ lọ́sàn gangan débi tó rìn lálẹ́. Ní ìgbà tí ọ̀pọ̀lọpọ̀ ọmọ Yorùbá tí wọ́n rí, tẹ́ ẹ bá lísì sí interview bàbá wa yìí, ẹ jẹ́ ká máa dúpẹ́ lọ́wọ́ ẹni tó rí ni tó mọ́jú. Ọ̀pọ̀ èrò ní òwò bí tá a wà bàbá mi. Ọ̀pọ̀lọpọ̀ ọmọ akíkanjú ọmọkùnrin àtobìnrin lágbà àti lọ́mọdé òun ni wọ́n rí wípé àwọn Fúlàní ti take over ilẹ̀ Yorùbá. Òun ni wọ́n ti ń jí wọn gbé lógúnlógún lọ́gbọ̀nlọ́gbọ̀n. Ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ yín gbójú kúrò ńbẹ̀. Ẹ ṣe bẹ́ẹ̀ ni wípé ò rí, ẹ gbọ́, ẹ fi gbígbọ́ ṣaláì gbọ́. Ọ̀pọ̀lọpọ̀ yín torí wípé bàbá Tinubu fẹ́ lọ become ààrẹ orílẹ̀-èdè. Nítorí ẹ rò wípé tí ẹ bá dá sí àwọn nọ́dẹ́nà ò ní gbà fún wọn láti jẹ ààrẹ orílẹ̀-èdè. Nítorí ẹ gbójú kúrò, wọ́n pa àwọn ọmọ yín, wọ́n pa ìran yín, ẹ gbé tí kúrò. Wọ́n pa wá lọ́kùnrin lóbìnrin, àwọn ògo ọjọ́ ọ̀la wa bíi Tolúlọpẹ́ Arótilé àti oríṣiríṣi bẹ́ẹ̀. Kò sí àgbààgbà kan tó come out láti sọ ọ̀rọ̀ nítorí wípé ẹ fẹ́ ra ayé gbé fún bàbá wa bàbá Olódòdẹ Tinubu. Now, ibi tí mo wá fẹ́ lọ ni wípé láàrin òbí láti yan ìfín. Ní ìgbà tí ọ̀pọ̀lọpọ̀ sá sẹ́yìn àtàwọn tí ò tilẹ̀ gbàgbọ́ nínú Tinubu lọ́dún náà,
ṣùgbọ́n tí wọ́n ní oore ọ̀fẹ́ láti dá sí wọ́n wò wípé kí ló kàn mí ṣebí ilẹ̀ Yorùbá ni ẹni tó bá bà ní kó mọ̀ kò sí èmi ò lè lọ fẹ̀mí mi sílẹ̀ kí n lọ fi ra ẹ̀mí ẹlòmíràn padà ṣùgbọ́n a wá rí lọ́wọ́ kan tí wọ́n pe ṣe Sunday Adéyẹmọ Ìgbòho kó tó di pé wọ́n pè wọ́n Àgbẹ̀kọ̀yà wà ńbẹ̀ ǹjẹ́ wọ́n protect yín OPC 4 faction ló wà mélòó ni wọ́n ni wọ́n protect yín Àwùkọ̀yà wà ńbẹ̀ mélòó ni wọ́n protect yín àti ilẹ̀ ń sọ àwọn organisation tó wà fún ìtẹ̀síwájú ilẹ̀ Yorùbá ẹ jẹ́ ká lọ sọ́dọ̀ àwọn agbófinró ṣé àwọn military ṣé wọ́n protect yín mo béèrè ní o tí mo bá ìbéèrè yẹn lè máa dá mi lóhùn níbi comment section jọ nítorí Ọlọ́run àwọn ọlọ́pàá àgàgà tó jẹ́ wípé ní ìtòsí ẹ̀gbẹ́ ilé ẹ̀ bẹ́ẹ̀ ni wọ́n wà tó lè sáré wọbẹ̀ kó sá jáde ṣé wọn ò rí wípé àwọn Fúlàní wá ń pa wá lógúnlógún wọ́n pa wọ́n lọ́gbọ̀lọ́gbọ̀ sí orí oko àbí sí inú ilé tí wọ́n jíyàn gbé àbí tí wọ́n hijack AO 34-seater bus tí wọ́n gbé wọn lọ núgbó èyí tí wọ́n gba ransom wọ́n á tún pa wọ́n ǹjọ́ ọlọ́pàá sọ̀rọ̀ títí di èní kò sí ọmọ Yorùbá kankan tó ní tí àwọn Fúlàní tí wọ́n hàn léèmọ̀ tó lọ fẹjọ́ sùn àwọn ọlọ́pàá òun ló máa ní àwọn ọmọ Yorùbá ọlọ́pàá wọ́n á tún dá ẹni yẹn victim látún jìyà nígbà tí wọ́n á dá Fúlàní láre ọwọ́ kan tí wọ́n pe ẹnu kan tí wọ́n pe ṣe Sunday Adéyẹmọ Ìgbòho wípé nǹkan báyìí ń ṣẹlẹ̀ ní ọmọkùnrin yẹn bá wa dá sí. ọ̀rẹ́ ni CSI ìṣẹ̀lẹ̀ Yorùbá títí láíláí la máa dúpẹ́ bí onírèsè CSI bá lóun ò fi gbámọ́ èyí tó ti fi sílẹ̀ ò lè parun bẹ́lẹ̀ tásẹ́ onírèsè ò lóun ò fi gbámọ́ ẹ má jẹ́ ká máa bẹnu àtẹ́lù ìrìn àjò yìí ẹ̀yin ọmọ Yorùbá ẹ má jẹ́ àṣàsọdùn mọ́ èmi ò wá àtàkì bàbá wa interview yẹn ṣùgbọ́n àlàyé ọ̀rọ̀ tí wọ́n sọ òun lèmi náà wá sọ bó tilẹ̀ jẹ́ wípé ọ̀pọ̀lọpọ̀ yín tí àwọn tó bá ti jẹ́ àgbàlagbà ló sọ̀rọ̀ ẹ kì í láìkí pé ká tiẹ̀ sọ̀rọ̀ pé òkè ibi tẹ́ ẹ sọ yẹn bó ṣe rí lélẹ̀ bó ṣe rí lélẹ̀ wọ́n ti rí wọn fi lọ́dọ̀ titi yín nìyẹn ibi nǹkan tó bá wa débi tá a bára wa délé ni má sọ̀rọ̀ nǹkan sì ń bàjẹ́ ṣùgbọ́n tá a bá ráwa kankan tá a bá wá sọ̀rọ̀ ó ti lè sọ̀rọ̀ jù kò séyàn tí ò lè sọ̀rọ̀ sí a sì fẹ́ kí nǹkan látúnṣe. ọmọ Adéyẹmọ dìde láàrin ọ̀pọ̀lọpọ̀ tí wọn ò tán rí tí wọ́n fi rírí ṣaláìrí tí wọ́n gbọ́ tí wọ́n fi gbígbọ́ ṣaláìgbọ́ bàbá wa ẹ̀ nínú interview wọ́n wá ní àwa tí à ń fún ṣe Sunday Adéyẹmọ ní sọ́pọ́ọ̀tì tí à ń pè wọ́n ní òòṣà àwọn ni ó jẹ́ kókó sí wọn lórí táwọn náà ṣe wá gbégbá àbòmíì bí ìgbàjà bí wọn kì í fi ìbọn àtàdá jàgídíjàgan wọn kì í fi gba orílẹ̀-èdè èmi á sọ wípé ọ̀rọ̀ ò rí bẹ́ẹ̀ o bàbá mi ẹ bá mi pín fídíò èkó dọ́dọ̀ bàbá mi yẹn ọ̀rọ̀ ò rí bẹ́ẹ̀ o gbogbo ọmọ Yorùbá ẹ má sọ̀rọ̀ ànádé bá mi ìmọ̀ ọmọ Adéyẹmọ lọ́wọ́ ẹ sì má sọ̀rọ̀ ànádé bá mi ìmọ̀ wa lọ́wọ́ ẹ má torí àwíjàre kí tọ́tọ́ nítorí àwíjàre kí tọ́tọ́ lẹ́nu sì nítorí pé ẹ fẹ́ pa ajá jẹ kẹ́ ẹ sajá ní dìgbòlugi àwa máa sọ̀rọ̀ síta torí ohun tá a bá mọ̀ la máa sọ. mo fẹ́ bi gbogbo ẹ̀yin olùgbọ́ mi àti olùwò mi àti gbogbo ẹ̀yin ọmọ Yorùbá láti yọdún tí a ti bẹ̀rẹ̀ fún ìpè fún ìdádúró Yorùbá country títí di èní ilé ọmọ Yorùbá mélòó ló lọ sí láti pàṣẹ bàbá wa emeritus Banji Akíntóyè àti ṣe Sunday Adéyẹmọ Ìgbòho gbogbo bá a ṣe rálì tá a ṣe oríṣiríṣi tó ilé mélòó ni wọ́n dáná sun kò sí mọ́tò mélòó la bàjẹ́ kò sí èèyàn mélòó ló ṣaláìsí kò sí ọjà mélòó ni wọ́n dàrú tán da ọjà wọn nù kò sí abẹ́rẹ́ èèyàn mélòó ló yingin kò sí báwo ló ṣe yẹ ká tún ṣe pè fún ìdádúró orílẹ̀-èdè ẹ̀yin ni kẹ́ni ó ṣèmí Yorùbá ẹ yé ṣọ̀tẹ̀ mọ́ ibi tó bá yẹ kẹ́ ti gbóríyìn fún yàn ẹ máa gbóríyìn fún wọn ibi tó bá dé yẹ kẹ́ ti kọ̀rẹ́ẹ̀tì àwọn èèyàn ẹ kọ̀rẹ́ẹ̀tì àwọn èèyàn ní ọ̀nà tá a fi máa mọ̀ wípé yes ẹ ṣe genuinely ẹ má sọ̀rọ̀ torí wípé ẹ fẹ́ tẹnu àbùkù bá iṣẹ́ tí àwọn kan ṣe tí ọ̀pọ̀lọpọ̀ yín yẹ kó ṣe ṣùgbọ́n tẹ fi ṣíṣe ṣaláìṣe tí àwọn kan wá ṣe tẹ tún bẹnu àtẹ́lù àwa tá à ń pè fún orílẹ̀-èdè ìdádúró orí wa pé àwọn bàbá tó sì ń líìdì wa orí wọn pé pẹ̀lú a ò fi ìpè fún orílẹ̀-èdè pé ká dá dúró Yorùbá country a ò fi ní ọmọ Yorùbá kankan lára a ò sì fi bà property jà a sì fi dá họ̀wọ̀ sílẹ̀ a fi dá wàhálà sílẹ̀ rárá àtọ́ àbẹ́ ti rí ọmọ Yorùbá nation méjì tó kọjú ìjà síra wọn tẹ́ ẹ̀ mú wọn tó sọ pé ọmọ Yorùbá nation ni wọ́n ń jà bẹ́ẹ̀ yẹn o àwọn náà fà wàhálà bẹ́ẹ̀ yẹn kò síbi tá a ti rí ọ̀nà wo lẹ wá lẹ fi rò wípé ó yẹ ká pè fún a ò tí ì sọ wípé tá ẹ̀ bá ti gbà fún Yorùbá nation ẹ̀ gbúdọ̀ jáde olóko gbúdọ̀ roko olódò gbúdọ̀ rodò ìgbà tí wọ́n mú ọmọ Adéyẹmọ gan tí wọ́n tì wọ́n mọ́lé tó yẹ ká ṣe oríṣiríṣi àwọn bàbá wa emeritus Akíntóyè
wọ́n ní ká fọpọlọ ṣe, wọ́n ní iṣẹ́ ọpọlọ ni, wọ́n ní ká má pẹ̀lá ọ̀bọ jáwúrà. Ọlọ́run sì ṣe àtẹ̀sánmọ́ àdúrà, àtẹ̀sánmọ́ ọ̀rọ̀ ẹnu, aṣọ oríṣiríṣi. Ọlọ́run sì ń gba gbogbo ògo. Here we are today. Mo mọ̀ wípé ìtí ìwọ náà mọ̀ tó wà ní ọkàn àyà ẹ, ó wà ńbẹ̀ tó lè sọ tó sì ṣe tó ìfẹ́ sọ. Ṣùgbọ́n ṣá ohun tí mo mọ̀ gbangba ni wípé gbogbo ẹni bá sọ wípé ilẹ̀ Yorùbá ò ní dá dúró kò ní ṣojú ẹni o. Ilẹ̀ Yorùbá gbé òmìnira torí ìlú Nàìjíríà tí ẹ wà. Gbogbo yín àgbààgbà tẹ́ ẹ dá ìrìn àjò Yorùbá nation dúró nítorí bàbá Ahmed Bọ́lá Tinubu. Wọ́n ti wá wà ńbẹ̀ ńsìn. Wọ́n ti ń lọ sí bí ọdún méjì tó ti wà ńbẹ̀. Ohun tí mo mọ̀ ni wípé tí ọdún mẹ́rin àkọ́kọ́ bá pé tí Tinubu ò rí ìkọ̀kọ̀ ṣe fún ilẹ̀ Yorùbá tí yín bá yín o. Ní jẹ́ ká ìsinmi o. A máa lẹ oko burúkú láti àfáà la máa lẹ̀ sórí òrùlé yín o. Ẹ gbé wa ń gógó. Ẹ̀yọ́ tí bàbá Tinubu bá fi lo 4 years tí ò rí ìkọ̀kọ̀ ṣe, tí ò sí ìkankan, tí ìgbésí ayé ìrọ̀rùn tí ò sì dé bá ilẹ̀ Yorùbá àti ìran Yorùbá. Ẹ̀yin àgbààgbà ilẹ̀ Yorùbá, ẹ ní question to answer o. Bẹ́ẹ̀ ni àwa youth àtẹ̀yin àgbààgbà ilẹ̀ Yorùbá, we definitely have a score to settle. Wo mi ìfẹ́ kí fídíò igun jù wá lọ máa wò lọ kó make sure pé wò ó sì gbọ́ dé òpin. Bá mi drop comment ẹ. Àwọn interview yẹn ò tí tó sì kó àwọn nǹkan kan tó kù tí bàbá wa sọ bẹ́ẹ̀ tí mo ìfẹ́ kó gbọ́. Kúkú dúró kó gbọ́ tán. Má gbàgbé láti bá mi subscribe sórí YouTube channel. Bá mi fọwọ́ kún ìrìnàjò yìí, mi ò lè dá ṣe. Má gbàgbé láti drop comment ẹ, thumb up, like video ẹ. Bá mi share débi tó yẹ kó share dé. Orúkọ tèmi ò yí padà rárá. Yèyé Dára Kowee kó òun lèmi jẹ́ ire. Gbogbo nǹkan tó ti ń ṣẹlẹ̀ sí Yorùbá látijọ́ yìí, mélòó ni Tinubu dìde láti sọ pé nǹkan tó ń ṣẹlẹ̀ sáwọn èèyàn òun yìí kò bọ́ sí. A ní wọ́n jí àwọn Yorùbá gbé àti ẹ̀rí kó sọ nǹkan kan. Gbogbo wọn ṣe bí wọ́n ṣọ̀hún. Òòrí tí Yorùbá sọ ń bẹ̀. Gbèdégbèdè pé wà lẹ́ ń tẹnumọ́ torí pé owó wà lẹ́kọ̀ọ́.